ó níyàn ó náṣọ aṣọ tó yẹ kó tó jẹ́ aṣọ yìí fún ẹ tó yẹ kó bù ẹ lára lọ́jọ́ kan ẹ̀yí ẹ Tọ́pẹ́ Alabi wọ́n fún lówó kó wá ní o níjọ́ kan ayé ẹ ó wá nìyẹn o Tọ́pẹ́ ti dé ó ti wá now kò mọ̀ gẹ́gẹ́ bí information tá à ń gbọ́ kò mọ̀ pé wọ́n ló ń ṣe event kò mọ̀ pé wọ́n ló fẹ́ ṣe surprise fún that is the story tá à ń gbọ́ storyline tó ń lọ lórí social media nìyẹn wọ́n fẹ́ sún ẹ̀ wọ́n fẹ́ sún ẹ̀ gbogbo yẹn bullshit ni now ó wá débẹ̀ ó dé premise yẹn mi ò gbọ́ láyé mi rí ó ti débẹ̀ ó débẹ̀ the moment ó débẹ̀ ó kọ́rọ̀ wọn rí fura àwa ni ẹ ti jẹ́ ẹ jẹ́ ká balẹ̀ ẹ surprise ni ẹ ó rọ̀ wọn ọmọ tó yẹ pé ọmọ tẹ́bi ń pa ó rọ̀ wọn àǹkàrá Tọ́pẹ́ Alabi wọlẹ̀ ó wo sọ̀ráǹdì ọ̀tún ó wò sí ilẹ̀ ẹgbẹ́ kò sí musician gidi kò sí DJ gidi kò sí tent kò sí àwọn share kò sí bẹ́ẹ̀ wọ́n decoration ẹ fẹ́ kí Tọ́pẹ́ Alabi wá kọrin nínú òrùn a whole minister or ministry of gospel song ní Nàìjíríà a whole ministry of gospel orin Jésù orin Ọlọ́run kó wá gba kọrin nínú òrùn lórí yẹ̀pẹ̀ níbi tí ò sí tent kò sí share kò sí any welcome red carpet Lissy ó lè claim pé ó ga nínú ayé ó ga ṣoṣo ọ̀pọ̀ ó ga ṣá ok Tọ́pẹ́ ti dé event yẹn ó wá rọ̀ ọmọ yẹn òun ti pa wọ́n gbogbo makeup ti dàrú mọ́ wọn lójú wọ́n wá dàbí rainbow kò yẹ kò sí celebrity kankan someone in the caliber of Tọ́pẹ́ Alabi kò sí on the ground tó tẹ̀lé welcome Tọ́pẹ́ as a celebrity coming on the floor so you will expect celebrity fẹ́ bọ́ lẹ́nu mọ́tò you will see some high class àwọn professional celeb gangan they will welcome someone like Tọ́pẹ́ Alabi on the ground floor walk Tọ́pẹ́ àwọn tó ní àwọn lákàrà 2000 nísìnyí oṣooṣù orí gbogbo ìdẹ̀ ìbàjẹ́ ni àwọn lákàrà 1080 ní Tọ́pẹ́ ń wò tí wọ́n ń pariwo come on man Lissy do you understand at the end of the day and that's what I thought as well because people on Facebook fracas wọ́n fẹ́ change the narrative yẹn wọ́n fẹ́ change the story yẹn because and now I remember the same Tọ́pẹ́ Alabi ó kọrin fún dọ̀kásì yẹn Adéyínká ìyá àwọn odó ń ṣíyán ó kọrin fún ó ṣe shout out birthday song fún now we have to understand owó tí wọ́n fún Tọ́pẹ́ ṣòwò shout out ní kókò wá kó ṣe shout out kó kọrin kó dẹ̀ kúrò ń bẹ̀ ṣòwò kó wá kọrin ní kó wá jókòó síbẹ̀ kó wá tẹ̀bà síbẹ̀ kó wá ṣe party live band fún Lissy that is something we have to really find out from àwọn tó sanwó fún o and from Tọ́pẹ́ Alabi for it to what she understand what she believes she get paid for but that is on the side during investigation amamo bí ẹ ṣe jẹ́ now the second thing was now let's now assume pé mọ̀mí Tọ́pẹ́ àbí àǹtí Tọ́pẹ́ lẹ́yìn pé àbí Tọ́pẹ́ Alabi what is àǹtí Tọ́pẹ́ Alabi what is mọ̀mí Tọ́pẹ́ Alabi Tọ́pẹ́ Alabi she's a celebrity ta ló wá àǹtí sọnù ta ló wá àǹtí so Tọ́pẹ́ Alabi now came on the floor or on the ground she later found out it was Lissy. It was Lissy. Now, let's keep it honest now. Keep it honest with us, with each other. Lissy, if it was one pé ayé ò fẹ́ o.
àwọn ọmọ tẹ́bi ń pa yẹn àwọn ọmọ tó máa ń fún ní 2,000 tí ibi ṣe máa bá ẹ fún wọn ní 2,000 gbà yẹn tí wọ́n ṣì wà lóyà sí ẹ pé wọ́n ṣì máa rí 2,000 naira yẹn gbà àwọn yẹn náà ṣì ń patronize ẹ kó lè mọ̀ pé yóò fẹ́ràn ẹ Lizzy. You are not doing something to impact community to what? You are not doing something that is positive. This is not from 8 points, okay? I'm just keeping it honest with you. Even in your surrounding, níbi tí mo ẹ wà, the plaza ẹ wà ní kò yé. People over there won't see there, won't give a fuck. Àwọn tó wá láti Ọ̀fà, tó wá láti Ògbómọ̀ṣọ́, àwọn náà kóra àwọn jọ tó wá síbẹ̀ mú jọ wọ́n dáwó mọ́tò fún wọn níbi pé wọ́n Nàìjíríà. Now, she now found out pé Lizzy lòun fẹ́ wá ṣe party lòun wá fẹ́ give shout out fún. Lizzy ṣe rò pé ẹni tó bá pé orí ẹ̀ pé ó normal. Ẹni tó wà torí ẹ̀ pé tó normal tó jẹ́ celebrity tó mọ position tó ń wà in the community or in the society rather. Do you think they want to do shout out for you? Do you think they want to associate themselves for you? It doesn't matter how much you pay them or they get paid. Do you think àwọn náà fà lọ́wọ́ tiwa wọ́n ní mo gbọ́dọ̀ nǹkan tó pàtó fà lọ́wọ́ tiwa báwo ni ṣe rí fat show wa my dear ajá mi how are you? Wọ́n náà fà lọ́wọ́ tiwa ni nà ṣé kò náà tiwa okay èkó náà tiwa fair enough ṣòro pé wọ́n máa associate ara wọn ọmọ ẹ̀ Lizzy. Ìtìjú burúkú ni o ó dé orí láǹdì ẹ̀ ó ti débẹ̀ Lizzy. Babalábúlé ń disappoint ẹ̀gbọ́n Lizzy o ọlọ́ ọkọ̀ rọrùn èèyàn bẹ́ẹ̀ sódodo ṣòro àwọn tó ń support tó ń bẹ ṣe update tó kàn bẹ tó ń bẹ ìjà orí burúkú ìjà ayé ara tí wọ́n gan wọn tí ì rí ìjà tó gbé sọ́wọ́ tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ wọn tí ìjà kan yege sọ́wọ́n náà fẹ́ jà fún ẹ Lizzy. Àwọn tí wọ́n rò pé wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ fún ẹ kéèsì tọ́wọ́n gan gbé wá òye kàn mí bó ní fún mi lọ́lá kéèsì tọ́wọ́n gan gbé wá wọn tí gbèdé ibi ọlà ibi àṣeyege sọ́wọ́n náà fẹ́ fi yẹn sílẹ̀ kó pé ìjà títí ẹ̀ náà fẹ́ gbé wá náà fẹ́ jà. Fọlákẹ́ báwo ni ìyá olúwa ṣeun fún mi? You understand? So now àǹtí Tọ́pẹ́ débẹ̀ ó gbọ́ pé Lizzy babaláwo Lizzy tó máa ń ṣépè fọmọ ọlọ́mọ Lizzy tó pé ìjà ló ń jà lórí Facebook èpè. How do you expect someone that is known for godly song singer àti songwriter, all she does is orin ẹ̀mí orin Jésù orin ẹ̀sìn ni wọ́n mọ Tọ́pẹ́ Alabi sí? How can such person now collide pọ̀ associate pọ̀ embrace pọ̀? Wọ́n ní kéèsì wọ́n ti yá ọmọ àlè lára ara bó ṣe bọ̀ lórí ẹ̀ o kéèsì ẹ̀ tí wọ́n ní kéèsì ọmọ ayé ti yá ó ti yá ọmọ àlè. Only stop using that one. That one is always just show me up the guy. Case the end. Oh my God. What the case is here? Kudos to my body. And what distract me? Now, let's get back to the sorry that so case is here. Now, stop it now. Stop it, you can't man loading. Now, listen, keeping it honest with you. I will be honest with you, nobody's going to do such a thing. I want us to win. We just waste of money. Although, according to information like one to pay right away, right there on the spot, she have refunded the money back. I don't know, I don't have any proof to support that, but that's what we heard, that she have refunded the money back. Now, but let's get to the main topic right here. Let's get to the topic. We saw Yabo boy
even though pé àmọ́ pé Yabo boy náà wèrè ní kò gbádùn ilé pè ní èèyàn náà ṣe ẹni tí ó gbádùn wọn títí but we saw people celebrating her we still saw àwọn icon kan àwọn celebrity kan tá a mọ̀ tó wọ́n lórúkọ tó jẹ́ àwọn àgbàlagbà wọn kí grandma akúsìmí ni welcome on board ma sílẹ̀ dáadé ma ìyá boy ìyá lost boy you know àwọn celebrity celebrate ẹ yes Ọlábánjí lè fún àwọn people ìlówó pẹ̀lú owó tó Ọlábánjí fún wọn wọ́n celebrate ìyá boy now wọ́n reject ẹ wọ́n gba owó wọ́n lè fún shout out ẹ̀yin náà lẹ pẹ̀lú àwọn ẹ̀yin yìí náà lè pariwo pé àwọn kan celebrity ebi ń pa wọ́n celebrate ìyá boy wọ́n gbowó now Tope Alabi gbowó Tope Alabi ó gbowó just like bí Ọlábánjí ṣe fún àwọn celebrity tó kù tó celebrate ìyá boy Tope Alabi náà gbowó àwọn celebrity tó celebrate ìyá boy wọ́n máa ṣe shout out fún wọ́n máa celebrate ìyá boy so why tí Tope tó gbowó why tó fi jápa Lissy explain to me. I want you to do that comparison. I want to understand. Ìyá boy wọ́n fún wọn celebrity tí wọ́n celebrate ìyá boy wọ́n fún ní owó wọ́n celebrate ẹ̀. Tope Alabi gbowó ó jápa.